Evelyn Ashim. See you later. Okay. Ẹ káalẹ́ o. Onílé ọwọ́ ọ̀tún ẹ káalẹ́ o. Ṣé kò yẹ kó ní ẹ̀kọ́ ṣá? Onílé ọwọ́ àlàáfíà mo kí yín ẹ káalẹ́. Tí ra òun bá mí wọ́n mi kàn gbá. Tí ìpín bá mi báyìí á mi kàn kàrà òun. A kú àtàárọ̀ o. Bó o níṣẹ́ lénìí. Ṣàlàáfíà ni mo bá yín gẹ́gẹ́ bí èmi náà ti wà ń bí. Àjẹ́ pé tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n máa kí n bá káàbọ̀ lórúkọ Ọlọ́run ọba tó ju gbogbo ọba lọ, ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba tí ń fọba sórí ipò, bẹ́ẹ̀ sì ni ọba tí ń rọba lóyè. Ọba ni òun fúnra rẹ̀ ọba, bàbá rẹ̀ ọba, òun fúnra rẹ̀ ọba tí ń fọba jẹ, ọba tí ń rọba lóyè, ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba tí ń gba ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ọba. Ọba ọ̀rọ̀gọ̀jígọ̀ ni òun ló kọ́kọ́ jalá náà fàná, olóòní ọ̀fọ̀ní, ọlọ́la ọ̀fọ̀lá, ọlọ́jọ́ gbogbo ọ̀fọ̀jọ́ gbogbo. Lórúkọ Ọlọ́run ọba yìí náà ni mò ń kí yín káàbọ̀ sórí ètò yín, ètò wa Omi Ọgbọ́n níkànnì tó kilẹ̀ fálafàlà, ìkànnì Ray Power 95.1 FM ìlú Ìbàdàn níbí la wà ní Dùgbẹ̀ ní Cocoa House Àjàkárùn lẹ́tí máa bá wa pàdé. Lórúkọ gbogbo àwọn lọ́gàlọ́gà níkànnì láti ibi tó ti bẹ̀rẹ̀ títí débi tó dé dúró lẹ́yìn, títí tó fi dórí ẹnjíníà mi amójú ẹ̀rọ mi fún tèso tàṣálẹ̀ yìí, ọ̀gbẹ́ni Diamond Ọlámilékan.
àwọn alájọ ọmọ ṣiṣẹ́ pọ̀ lálẹ́ yìí. láì fi àkókò ṣòfò rárá, Táíwò Ọlámilékan lórúkọ tèmi, Goldenson presenter. èmi á máa sọ ní gbogbo ìgbà wípé èmi lọ́mọ àjòkó tàgbà má ṣe pè ràn níṣẹ́. bó o tiẹ̀ ní mélòó làwẹ̀ dà lẹ́nu ṣé ó ń lọ ṣá ẹ̀yà àjọsán ó ti ń lọ díẹ̀díẹ̀ o ìgbà mélòó ojú báyìí ló pẹ́ sí. ètò omi ọgbọ́n lábala báyìí lètò yìí abala àkọ́kọ́ lórí ètò ni mo pè ní abala omi ọgbọ́n gangan abala kejì ni mo pè ní abala lágbo òṣèré. èyí náà mọ kata máa ń ṣe lábala láwọn abala wọ̀nyí abala omi ọgbọ́n láti máa ń sọ̀rọ̀ omi ọgbọ́n lápò omi ọgbọ́n lẹ̀ tí gbogbo òjò máa mú níbẹ̀ tájọ máa dákun tòló nínú rẹ̀ lọ́sẹ̀ẹ̀sẹ̀ ni. abala lágbo òṣèré ni mo ti ṣe ìlérí fún yín wípé a ti máa ń gbé àwọn gbajúgbajà òṣèré wá sórí ètò tá máa fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀ báwo ni wọ́n ṣe débi kan délé ní àti báwo ni àfojúsùn wọn fún ọjọ́ iwájú wọn. A máa fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò live and direct. Mo láyọ̀ láti sọ fún yín pé gbajúgbajà òṣèré onítìátà ọkùnrin ni bàbá ti wà nílé agbára ní ìbáyìí pẹ̀lú mi láṣálẹ̀ wọ́n ti wà nùkúlù ní ìbáyìí pẹ̀lú mi. Àwọn tó bá wà lórí Facebook tó bá wà lórí Facebook page mi Táíwò Ọlámilékan wọ́n ti máa rí ojú bàbá báyìí wọ́n ti máa wo ojú bàbá. Ìwọ náà fẹ́ darapọ̀ mọ́ wa ń bẹ̀ Táíwò Ọlámilékan ni kò search lórí Facebook kò wá lọ sọ́ndà live video wàá ti bá mi pàdé mbẹ̀ wàá máa wo bàbá kedere báyìí bàbá ti wà nínú agbára ní ìbáyìí pẹ̀lú mi. Tó bá tó àsìkò bàbá ò máa kí àwọn ará dé mọ̀ gbọ́ ọ̀rọ̀ kan tàbí méjì lẹ́nu bàbá kò sí di méjì tàbí ṣe bẹ́ẹ̀ bí kò ṣe pé ká lè máa fi dára wa lẹ́kọ̀ọ́ wípé bẹ́ẹ̀ ti rí ọ̀la òní bẹ́ẹ̀. abala kẹta lórí ètò ni mo pè ní abala gbẹ́nu sí. èmi báyìí náà ni mo ti máa ń fi fọ́nrán gbajúgbajà òṣèré kan sórí afẹ́fẹ́ tẹ́sí láǹfààní láti máa pè wọlé láti dárúkọ ta ló ń sọ̀rọ̀ náà. tẹ bá ti wá gbà èyí náà ti mọ̀ pé ti lẹ́tọ̀ọ́ ségun nìyẹn lórí ètò omi ọgbọ́n. máa lọ sórí Facebook níkànnì Táíwò Ọlámilékan tó bá ti débẹ̀ kó bá mi pàdé bẹ̀ wá wo àrà tí mo fẹ́ dá láṣálẹ̀ pẹ̀lú àlejò mi tí ẹ̀ wá wojú wọn máa wojú wọn sílẹ̀ ó mọ́lẹ̀ rúkòso ni. ìwọ olùgbọ́ mi láṣálẹ̀ yìí kí lè rò ọkàn rẹ? ǹjẹ́ o tiẹ̀ mọ̀ wípé kò sí bó ṣe lágbára tó kò sí bó ṣe nímọ̀ tó kò sí bó ṣe ní òye tó kò sí bó ṣe kàwé tó kò sí bí bàbá rẹ ti lè jẹ́ tó kò sí bí ìyá rẹ ti lè jẹ́ tó kò sí bó ṣe lè léèyàn tó kò sí bó ṣe lè mọ̀ wàhù tó kò sí bó ṣe lè mọ̀ ọ́ ṣe tó. kò sí bó ti lè mọ̀rọ̀ sọ tó láwùjọ ìwọ olùgbọ́ mi ìjọ mọ̀ pé ò lè ga ju èrò ọkàn rẹ lọ. tó bá ti dórí Facebook page mi wọ́n máa bá mi share ẹ̀bùn kan wà pàtàkì láṣálẹ̀ yìí ẹ̀yin náà mọ̀ pé mi ò ní sọ̀rọ̀ kí n máa mú ṣe ẹ̀bùn pàtàkì kan wà fún ẹ tó bá share ètò yìí jù lórí Facebook láṣálẹ̀ yìí bó bá ṣe share sí tí n bá rí pé wọ́n ló share jù ẹ̀bùn pàtàkì wà fún onítàn ẹ lọ́mọ share ẹ máa pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n
ẹ jẹ́ kó forí sọ 200 àbí kó forí sọ 300 ẹ ṣí ẹ jẹ́ kí gbogbo ilé mọ̀ kí wọ́n gbọ́ sí. ẹ̀yin náà mọ̀ pé mo ti wọ abala omi ọgbọ́n nìyẹn lórí ètò torí àrí àkókò fi ṣeré rárá lórí ètò ní àṣálẹ́ yìí. Kí ni mò ń sọ? Mò ń sọ nípa èrò ọkàn rẹ wo olùgbọ́ mi láṣálẹ́ yìí. Kò sí bó ṣe fẹ́ ga láyé tó, kò sí irú ìmọ̀ tó lè ní tó, kò sí bó ṣe fẹ́ mọṣẹ́ ṣe tó tàbí kó lágbára tó, ó lè ga ju èrò ọkàn rẹ lọ. Kò sí bó ṣe fẹ́ gàǹgà tó tàbí kó ga gbòǹgbò tó, tí èrò ọkàn rẹ bá ti kúrú, even kó dàbí erin lójú kí gbogbo èèyàn máa wọ̀ gẹ́gẹ́ bí erin, tí níwọ̀n ìgbà tí èrò ọkàn rẹ bá ti kúrú, kò sí ibi kankan tó ń lọ. ìdí rẹ̀ tí mo ṣe fẹ́ gbà kíyèsí gbogbo àwọn elérò búburú pátápátá torí àwọn tí a mọ̀ sí negative thinker, gbogbo àwọn tó jẹ́ pé wọn kì í ro nǹkan kó lọ́nà tó fi lè ṣeé ṣe. Àwọn kan wà tó jẹ́ pé pàápàá jùlọ tí wọ́n bá ń lọ fún interview báyìí, mo ti mọ̀ pé wọ́n lè mú mi bẹ́ẹ̀ ń jàre, wọ́n lè mú mi tí má ti débẹ̀ èrò tí máa pọ̀ jù, mélòó náà fẹ́ mú wọn fẹ́ máa mẹ́ta péré, wọ́n á ní kèrò bíi 200 ó máa bọ̀, wọ́n lè mú mi, kí ni mo fẹ́ fi kún? Kó tó bá dẹ̀ débẹ̀ wọ olùgbọ́ mi, kò sí bóyá fẹ́ ṣe ni wọ́n ní mú. Àní agbára wà nínú èrò ọkàn rẹ wọ olùgbọ́ mi láṣálẹ́ yìí. Sórí èrò ọkàn rẹ ó loud, volume ẹ̀ ó pọ̀ ju nǹkan tó ń fẹnu lásán sọ lọ. Mo ti rí ọwọ́ ọ̀rẹ́ mi dáadáa mtod lórí Facebook, ó ní keep up the good work, ẹ ṣé o, ẹ má bá a pín. Bẹ́ẹ̀ náà ni mo ti rí ọwọ́ olólùfẹ́ mi dáadáa Gbénga Fish, ó ní kudos to you and more wisdom, thank you very much brother. Ó yá ìwọ náà kọjá lọ síbẹ̀, bẹ̀ sí ní fi kọ́mẹ̀ntì ẹ̀ ránṣẹ́ síbẹ̀, bẹ̀ sí ní share rẹ̀, máa like ẹ̀. Bí mo ti ń sọ lọ, ìwọ olùgbọ́ mi, kò sí bó ṣe fẹ́ ga tó láyé ò lè ga ju èrò ọkàn rẹ lọ. Tóbìnrin mi bá máa ronú, akọ̀ ronú bẹ́ńtú, èmi báwo ibẹ̀ ṣe tí mo fẹ́ lórí ọkọ gidi, bàbá yẹn ò lè gbádùn, kò lè serious pẹ̀lú mi, mo ti mọ̀, mo ti wojú ẹ̀, kò sí bó dẹ̀ ṣe fẹ́ ṣe ni, kò lè serious. Àní ò lè ga ju èrò ọkàn rẹ lọ, kò sí nǹkan tó fẹ́ fi kún, ò lè ga ju èrò ọkàn rẹ lọ. Níwọ̀n ìgbà tó bá ti ń ríra rẹ ní rí pé ò ní kọjá bó ṣe wà lọ́wọ́lọ́wọ́, kò sí bó ṣe fẹ́ gbìyànjú tó tàbí tó ṣe fẹ́ ṣiṣẹ́ tó tàbí tó fẹ́ tiraka tó, ò lè ga jù bẹ́ẹ̀ lọ. Sórí àwọn èrò tí a máa ń rò lọ́kàn yẹn ó ṣe pàtàkì sí Ọlọ́run tó fi débi pé tó fi jẹ́ wípé bó bá ti ń rò lọ́kàn, Ọlọ́run ń gbọ́, ó ń dún bí ìgbà tó yẹ pé a gbé nǹkan sí inú ẹ̀rọ gbohùngbohùn tó mú kí Ọlọ́run máa gbọ́ ni. A ní sèé mú òun rò lọ́kàn lásán ni. Ẹlòmíì tó bá ń lọ lórí ìrìn akọ̀ máa wò pé òun àbí kóun tiẹ̀ last dent báyìí, tí ò bá rí orí ọ̀fẹ́ gbọ́ lè last dent o. Mo mú èyí wá lénìí láti lè fi pàkíyèsí wa sí bí a ti ń ronú àti àfojúsùn wa. Èyí náà mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá ni mo sọ̀rọ̀ lórí àlá mi, ọ̀sẹ̀ yìí mo sọ̀rọ̀ lórí èrò ọkàn wa. Ẹ wo kò ní pọ̀ jù bẹ́ẹ̀ lọ ní abala omi ọgbọ́n lénìí torí àlejò mi ti wà nílé agbára. Ẹ jẹ́ kí n bọ́ sí abala lágbo òṣèré, ẹ jẹ́ ká jọ gbádùn ẹ̀ kí n máa gbé àlejò mi wọlé. Kí ló ní ní ṣe wáyé? Kí ni tí mo fẹ́ play orí fóònù tí mo dẹ̀ fi ń ṣe kí ni ló wà? Ẹ̀yin lè ti ń kọ́mẹ̀ntì o, ó ní mo fẹ́ ṣe o. Mo fẹ́ ṣe. Ẹ kálẹ̀.
Bàbá ẹ káalẹ́. Ẹ káalẹ́ o. Ẹ bá ń gbósùn sókè díẹ̀ sí. Ẹ káalẹ́ o ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ Ray Power àti olólùfẹ́ ètò omi ọgbọ́n. Ẹ tẹ̀síwájú sà, ẹ bá kí gbogbo àwọn aráàlú. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ Ray Power àti olólùfẹ́ ètò omi ọgbọ́n àti àwọn olólùfẹ́ ìlú tí mo jókòó náà. Bàbá ẹ bá ń dárúkọ yín fáwọn aráalé kan lè mọ̀ ta ni mo gbé wá lórí ètò ìkan lẹ́yìn. Orúkọ mi ni Tówóṣe Isiaka tí wọ́n ń pè ní Lógùdù Bẹ́ńgò. Lógùdù. Àwọn olólùfẹ́ yín nulẹ̀ lórí Facebook wọ́n ti ń kí yín wọ́n ní ẹ bá wa kí bàbá wa tí wọ́n wà lórí ètò bàbá wa dáadáa bá mi Isiaka Tówóṣe Lógùdù bàbá Ọláyíwọlá mkọdì ló ní kí n máa kí. Àwa náà bí wọn. Má ṣe o. Bàbá gbogbo èèyàn ló mọ Lógùdù láàrin ìṣẹ́jú díẹ̀ kí ni ìtumọ̀ Lógùdù? Lógùdù àwa la fi ṣeré oyè kan láàrin oyè Yorùbá ni láàrin àwọn ológun a máa gbọ́ ààrẹ Lógùdù náà jẹ́ olórí fún gbogbo àwọn ọdẹ Lógùdù tí a máa gbọ́ yẹn láàrin àwọn ọdẹ lórí àpapọ̀ àwọn ọdẹ ní jẹ́ Lógùdù bẹ̀bẹ̀ arínàdẹ́gbò. Ìlú wo ni ọmọ bíbí ìlú wo ni Lógùdù tẹ̀yìn sọ yẹn kí tó wá béèrè ọmọ bíbí ìlú wo lẹ́yìn náà? Lógùdù tí a sọ yìí Ìbàdàn náà ni a ti rí wọn. Ìdílé wọn pọ̀ kódà wọ́n gbilẹ̀ lótìtọ́ èmi kì í sọ ọmọ bẹ̀ ṣùgbọ́n wọ́n sọ mí bẹ̀. Tá a bá dé àpáta a máa rí Lógùdù village ó ti dìlú. Ibì kan wà ní Alékúsọ́ agboolé Lógùdù wà ńbẹ̀. Tí a bá tún kọjá sí ìsàlẹ̀ àfáà máa lọ sókè Tèmídire lọ́wọ́ àlàáfíà tá a bá tún wọnú nìkan àwọn Lógùdù wà ńbẹ̀. Lógùdù pọ̀ wọ́n pọ̀ lórí ilẹ̀ Ìbàdàn. Ajẹ́kó tó bá rí bẹ̀ bàbá mo gbọ́ nínú ọ̀rọ̀ yìí tẹ́ sọ lẹ́ẹ̀kan wípé ẹ̀yin àti Lógùdù tẹ́ ń sọ yìí ò tán kì í ṣe ọmọ agboolé ibẹ̀. Mi kì í ṣe o. Kí ló wá dé tẹ̀yìn fi yan orúkọ wọn láàyò? Ẹnì dáhùn. Èmi jẹ́ ọmọ bíbí Ìbàdàn bí mo jẹ́ ọmọ Òkè Àrẹ ẹbí Àrẹ látó sàlẹ̀ níbẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo dọ́dọ̀ ọ̀gá wa olóògbé Ìṣọ̀lá Ògúnṣọlá tí à ń ṣe àwọn eré ọlọ́sẹ̀ mẹ́tàlá kan níbi 30 ọdún ó lé díẹ̀ sẹ́yìn nísìnyí ni wọ́n sọ níbẹ̀ àwọn eré wọn tí wọ́n ń pè ní ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo ìgbà yẹn ni wọ́n sọ ní Lógùdù. Èmi gan ọ̀kọ́kọ́ mọ ìtumọ̀ Lógùdù mo sáà ń jẹ sẹ́mà bí kọ́mẹ́dì ọmọ ẹ̀yìn ọba láti ń ṣe àwa kà mú lọ orúkọ yẹn lọ́ọ́ máa fi ṣerú nǹkan tó jẹ mọ́ bẹ́ẹ̀. Ọlọ́run ọ̀fọ̀run kẹ́ bàbá wa Adébáyọ̀ Fálétí àwa pàdé ní Abẹ́òkúta lọ́dún kan àwa ṣẹ́wọ́ sí mi Lógùdù wa mo wá súnmọ́ wọn. Kí ni ìtumọ̀ orúkọ rẹ tó ń jẹ bàbá mi ọmọ ìkànnù àwọn ọ̀gá wa èèyàn ayé olóògbé Ìṣọ̀lá Ògúnṣọlá lọ sọ mẹ́bẹ̀ ẹ wá ní akíkanjú ni Lógùdù pé Lógùdù àníyàn túmọ̀ rẹ̀ fún mi. Ọdẹ olórí àpapọ̀ àwọn ọdẹ ní jẹ́ Lógùdù. Bẹ́ẹ̀ oyè. Àtìgbà náà lọ́lẹ̀ tí wàá ń jẹ́ Lógùdù láti ìgbà náà títí di òní olórí. Náà bí a ṣe fi lẹ̀ lórí báyìí láti ìgbà náà ni mo ti ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ ti sọ nínú ọ̀rọ̀ yín pọ̀ ọmọ ìlú Ìbàdàn níbí. Ẹ jẹ́ pé tó bá rí bẹ́ẹ̀ bàbá ǹjẹ́ lórí ọ̀fẹ́ láti kàwé rárá àti wípé iléèwé mélòó lẹ lọ? Sáà gbọ́dọ̀ sọ pé ìwé ni àwa kà. Àwa ò kàwé ní káwí torí kò ṣeé sọ wípé akànléwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ fẹ́rẹ́ yóbi ọ̀dẹ̀ kọ́ sí ọwọ́ kó tó di wípé a gba ìdí òṣèré lọ. Kàwé nínú ìbárẹ̀pọ̀ àwọn èèyàn wa nìkọ̀ọ̀kan tí ọba ń tẹnu wá jáde tàbí tí àjọ ń ṣe pọ̀. Mr. Oyeniyi Abe
wọ́n ní kí n máa bá yín kí n máa kí yín dáadáa bàbá. èmi náà kí wọn. Olúwàgbénga Oyèyẹmí ọ̀rẹ́ mi dáadáa òun náà ní kí n máa kí yín. èmi náà kí wọn. Àbá Timothy lórí Facebook gbogbo wọn ní kí n máa kí yín bàbá. àwọn èmi náà kí. Ẹ jẹ́ ká wá lọ sí inú iṣẹ́ tíátà gan tí ẹ yàn láàyò bàbá. Báwo ni ìrìn àjò tíátà yìí ṣe bẹ̀rẹ̀? Jẹ́ lọ́gàá. mo ní ọ̀gá nígbà tá a bẹ̀rẹ̀ yẹn a gbọ́dọ̀ má lọ́gàá kò ṣeé ṣe láti má ní ọ̀gá ló níye ju àwọn òṣèré tó wà lánà then group ní ọ̀pọ̀ jù kẹ́nẹ́kan group ẹni àwọn lọ́gàlọ́gà tó wà lánà ọ̀dà bíi ti sin tó ṣe pé oníkálukú wọn kàn ń pè é lọ́tún lọ́sì tàbí mo ló lọ́ tàbí mo ní interest mo kàn ṣàdédé yabẹ̀ lọ. Ọ̀gá mi àkọ́kọ́ tí mo kọ́kọ́ ní àwọn náà ti kú àwọn ni wọ́n ń pè ní Ṣẹ́gun Ṣàngódàpọ̀ àwọn ni wọ́n ṣe àràmàǹdà ọkùnrin nínú gbóòórùn mọ́lẹ̀ tó ń bá máa ń wòyàn tó tútù máa ń lẹ́yìn inú sí àwọn olóògbé dúró láti pọ̀ ń báyìí. Ṣùgbọ́n nígbà tí mi wà lẹ́yìn tiwọn ìgbà yẹn là ń ṣe eré kan tí wọ́n ń pè ní Dàní Ọlọ́rà Bàbá Kòfó 80s ní táìmù tí mò ń wí ajítò ní ni mò ń jẹ́ ńgbà yẹn wọ́n máa ṣe akólólò lẹ́yìn wọn. Ọ̀gá ni àkọ́kọ́ nù ṣùgbọ́n nígbà tí ó tún lọ síwájú lẹ́yìn bí ọdún mélòó kan wọ́n wá tún lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ Ṣọlá Ògúnṣọlá àwọn ni wọ́n wá fún mi ní lóògùn nínú àjò tíátà mi ti bẹ̀rẹ̀ náà lò bẹ́ẹ̀ lọ. Ọ̀dà mo ń bọ̀ ẹgẹ́ ń dókè lọ́nà. Gbénga Fish náà ní kí n máa kí. Wọ́n wà láì padà ìlú ìdílé. Ó ń dùn. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà pátápátá ààbò Ọlọ́run báyìí kò ní ká kúrò lórí wa. Bàbá bí mo ti bàbá àwọn èèyàn yìí ní kí n máa kí yín lórí Facebook Gbénga Fish ó ní kí n máa kí yín. A ti sọ bí ẹ ti bẹ̀rẹ̀ ẹ sì ti sọ bí ẹ ti dé ọ̀dọ̀ ọ̀gá yín ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fi sọ yín ní lógùdù. Bàbá ìbéèrè mi tó wá tẹ̀lé ni pé ǹjẹ́ ẹ lè sọ pàtó ọdún gangan tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà yìí iṣẹ́ òṣèré orí ìtàgé? Mo lè sọ déètì o àbí oṣù. Ọdún ẹ sọ ọdún fún wa. Wọ́n bẹ̀rẹ̀ 1980. 1980. 1980. Mo lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré Ṣẹ́gun Ṣàngódàpọ̀. Bàbá nínú ìrìn àjò tíátà yìí nínú ìrìn àjò eré orí ìtàgé mo mọ̀ pé ẹ ti ní ìrírí lọ́pọ̀lọpọ̀ lọ́tún lósì ọjọ́ rírí jẹ ọjọ́ àìríjẹ ọ̀kẹ́rẹ́ ọjọ́ ìkẹrẹ́ gbèbí sùn ló pọ̀ jayò lọ. Bàbá ǹjẹ́ ní ọjọ́ kan tẹ́lẹ̀ sọ pé inú yín dùn jù
inú yín dùn jù nínú ìrìn àjò eré orí ìtàgé? Kò lè má sí ẹ̀yin á máa bá bọ̀ látàrí ọdún yẹn kò ní síjọ́ kan tó inú ẹ̀ dùn bí kò tiẹ̀ tí ì tó dáadẹ́ ń bẹ náà lé lórí àwọn ọjọ́ tí inú mi dùn ọ̀pọ̀ ṣùgbọ́n kan fún àpẹẹrẹ ní nǹkan bí ọdún 6 sí 7 sẹ́yìn àwọn kan wá gbà mí mọ̀ràn pé ó yẹ kébì náà ti ẹ̀kọ́ ra mi jáde gẹ́gẹ́ bí òṣèré tí wọ́n ṣe pé celebration tí wọ́n máa ń ṣe fún ẹnì kọ̀ọ̀kan lábádọ́wọ́ ni ọjọ́ tá à ń wí ọjọ́ 17 oṣù karùn-ún gbà yẹn ọjọ́ tí inú mi dùn tó dùn tó ṣe wípé mi ò fẹ́ ríru rẹ̀ rí yàtọ̀ sí pé àwọn ọjọ́ tí mo bímọ nìyẹn. Iléeṣẹ́ rédíò yìí náà nígbà náà a wá láti wá sọ jáde wípé a fẹ́ ṣe nǹkan báyìí o. Ìyẹn ìkànnì rí Power 95.1. Àti tẹlifíṣàn wọn nígbà náà nǹkan bí ọdún 6 sẹ́yìn nìsín. Ìjọ yẹn jẹ́ ìjọ kan pàtàkì fún mi tó ṣe wípé mi ò lè gbàgbé mo sì máa rántí so ṣé èmi kékeré yìí náà Ọlọ́run nífẹ̀ẹ́ mi pẹ̀lú àwọn èèyàn ó fífẹ́ mi sáwọn èèyàn lọ́kàn báyìí torí wọ́n dìde pẹ̀lú mi. Bàbá ṣé iná mọ̀ pé tọ̀tún tòsì báyìí la dálé ayé bí ò bá sókè kò sí nǹkan tá a bá máa pè nílẹ̀ tí ò bá sí pé ilẹ̀ mọ́ kò sí nǹkan tá a bá máa sọ pé ilẹ̀ ń ṣú. Bàbá tí ọjọ́ ìdùnnú bá wà ǹjẹ́ àti ẹ̀rí ọjọ́ kan tí inú yín bàjẹ́ tàbí tẹ wò lọ́kàn ara yín pé akéde ó gbé mi dé ìdíṣẹ́ tíátà yìí? Kò lè má sí kì í sọ̀rọ̀ ṣe tíátà ilé ayé tá a wáyé gan Yorùbá ní ayé kì í tọrọ bí ọ̀pá ìbọn kò sí bí èèyàn bá ṣe rí kíkorò náà ni wọ́n máa rí dúndùn ọ̀kọ́lọ́hún ó bomi ìgbàgbé sí àwọn kíkorò ẹni lọ́dà dídùn ẹni ọ̀pọ̀ ju kíkorò lọ ló bójú mu ayémáyé ìgbà téèyàn ó rò wípé ìwọ Ọlọ́run kí ni ǹjẹ́ mi ò ti fi iṣẹ́ ìkó bára mi sẹ́rí kẹ́ tó lórúkọ a máa wù èèyàn wípé kò tiẹ̀ ní wọ́n tiẹ̀ dé mi náà mọ̀ nínú sẹ́yìn níjọ́ tó o bá ti ní ló ti bẹ̀rẹ̀ pírọ́blẹ́mù mẹ́ẹ̀ àfikọ́lọ́ wọn máa fi sọ òun ààbò rẹ̀ pọ̀ nínú jẹ rẹ nínú rìn rẹ nínú wà rẹ ọ̀kọ́kọ́ gbọ́dọ̀ kó gbogbo àwọn nǹkan kankan sọnù níbẹ̀ ó ní bó ṣe gbọ́dọ̀ máa rìn ó ní bó ṣe gbọ́dọ̀ máa ṣe táwọn tó ju ẹ lọ ń ṣe òní lè ṣe má. So àwọn nǹkan kan wà tó ṣe wípé àtẹ̀mí náà mo ti lè ṣe nǹkan báyà bí àwa la ló lọ ìwọ àwọn ẹni yìí àwa ní ọmọ fẹ́ kú tí a bù so lójú títì àwọn ẹni ìlera wa pàjẹ́ náà àwa máa dùn yàn irú iṣẹ́ bẹ́ẹ̀ ò ṣe pàtì láti lọ kọrí bá bàbá kí ni ẹ wá débi iṣẹ́ ọ̀ ṣeéṣe ó dí àwọn ẹ̀dùn ọkàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan nígbà míì wà tí a bá sì wo wípé tíátà tàbí abọ́há sí òkú eré mi àwọn yẹn ti ṣẹlẹ̀ tó tiẹ̀ pọ̀ láti gbà bẹ̀rẹ̀ ó tiẹ̀ jẹ́ wípé àkọ́kọ́ tí ìrò wípé ìyá nkẹ́lẹ́ yìí torí ti ń wu ni ní ń bẹ lára ẹni gbogbo ìgbà náà ńgbà wá ń dàgbà táwọn wò pé ọmọ yẹn ká ti tó báyìí tá a sì tí ì tó bẹ́ẹ̀ a máa jẹ́ rònú fún yẹn pé kíní yìí rí bákan ọ̀pọ̀lọpọ̀ gbà ni a lè má rí wípé kéèyàn ti ẹ̀ wò pé kí n mọ̀ wá lè dìísẹ́ ṣùgbọ́n nígbà míì wà tó bá ti rò yẹn Ọlọ́run kú sẹ́ rẹ̀ láàrin ọ̀sẹ̀ yẹn tàbí láàrin oṣù Ọlọ́run sì tó fi gbàgbé sí tó wò wípé iṣẹ́ tí mo ṣe dá. Ó dá bàbá ìbéèrè tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín ní àṣálẹ̀ ni wípé bàbá ká gbà pé ẹ ò ṣiṣẹ́ tíátà irú iṣẹ́ wo lè bá tún ṣe? Iṣẹ́ aránsọ náà ni iṣẹ́ aránsọ ni òbí mi fi mí sí. Ẹ ṣàlàyé fún mi ní ṣókí iṣẹ́ aránṣọ ni òbí yín fún yín sí báwo lẹ ṣe wá di oní tíátà láti aránṣọ? Nínú ìrìn àrè tèmi gàbàdáyà ni tí wọn lọ́wọ́ sí ni nínú ìrìn àrè tèmi tí wọn lọ́wọ́ sí tí wọn àtúngbà fún mi bọ̀rọ̀ tí wọn ń bù mí so. Lẹ bá dé ìdíṣẹ́ tíátà ọjọ́ táwọn òbí yín kọ́kọ́ gbọ́ ni pé iṣẹ́ tíátà lẹ fẹ́ mọ̀ sí o báwo ni wọ́n ṣe ojú wo ni wọ́n kọ sí ìyàwó ni wọ́n kọ sí? Àwọn ọkọ ìyá àbínú sí o wọ́n wo gbogbo ẹbí wa wípé yóò la wá di ẹni tí máa ṣe gbàngbùdù kiri tàbí ẹwà wò wá ju gbogbo rẹ̀ lọ
kò sí ẹni tó fẹ́ darapọ̀ mọ́ òṣèré bí 30 ọdún bí 40 ọdún sẹ́yìn tó lè gbé ìyá àti bàbá àwọn máa fa òun fún wọn tàbí má dùnú sí ọmọ líle ọmọ tí ọ̀gbọ́ràn ọmọ tó sáńlé ìyẹn máa ṣe. Bàbá ìbéèrè sì pọ̀ bí tó ń tawọ́ tasẹ̀ nípò mi mo sì mọ̀ pé ìbéèrè náà ń tawọ́ tasẹ̀ ní ipò àwọn olólùfẹ́ wa tí wọ́n wà ní tí wọ́n ń gbọ́ wa pàápàá jùlọ lórí Facebook ẹ máa lọ sí ìkànnì Táíwò Ọlámilékan lórí Facebook page ẹ máa fi ìbéèrè yín ránṣẹ́ síbẹ̀ tó bá ti tó àkókò ìmọ̀ ká bàbá ó sì mọ̀ dáhùn tó bá tó àkókò náà ń ṣe ojú òpó lẹ̀ ẹ pè wọlé bàbá ó máa dá yín lóhùn àwọn ìbéèrè yín lọ́lọ́kan ìjọ̀kan wọ́n bẹ̀rẹ̀ jẹ́ kásá ìlú ìdíkejì náà. Ẹ káàbọ̀ padà bàbá sì wà nílé agbára ń báyìí pẹ̀lú mi bàbá ẹ kú jókòó. Bàbá ìbéèrè mi tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ǹjẹ́ yín náà ti lórí ọ̀fẹ́ àti ya sinimá ara yín gangan tí. Bẹ́ẹ̀. Ẹ ti lórí ọ̀fẹ́. Bẹ́ẹ̀. Ìgbà wo lẹ yà àti kí làkọlé rẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ yíya sinimá ara mi ní 1990 ya 2003 mo ya ọmọ ilé níyàn nígbà yẹn mo ti bẹ̀rẹ̀. Tabaníkà kà ní mímí méjì bàbá á ti tó mélòó tó ti jẹ́ sinimá tí ń gangan. Mi ò ní àǹfààní àti ṣe púpọ̀. Á ti tó mélòó. Ó ṣe bí 3. Ẹ gbìyànjú ẹ sì náà láǹfààní àti ṣe púpọ̀. Bàbá tabaníkà kà ní mímí méjì sinimá tẹ ti fi ara wọn nínú rẹ̀ àti tiyín o àtẹlẹ tó ń pè yín sí o yóò ti mọ tó mélòó. Mi ò lè sọ. Ká sọ tó bí 20. Láti ńkọ́. Ó ti ẹ̀jẹ̀ pé sinimá kọ́ la bí bẹ̀rẹ̀ eré orí ìtàgé. Bẹ́ẹ̀ni. Mi ò lè kà á. Tó bá rí bẹ́ẹ̀ bàbá tí a bá ní ká máa kà ní mímí méjì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe kọ́ iṣẹ́ òṣèré tíátà yìí ǹjẹ́ yìí náà ti kọ́ àwọn èèyàn ní iṣẹ́ òṣèré tíátà yìí. Bẹ́ẹ̀. Ẹ dárúkọ ẹnìkan àbí méjì náà tẹ̀tí kọ́ tó sì di jẹ́ ìgbọ́júmọ̀. Ọlọ́run òkú fẹ́ lọ. Kódà mo ti ní tó àwọn ọmọ 5 sí 6 tí wọ́n ṣe graduation lọ́dọ̀ mi bí ẹni ṣe ṣẹ́gìdì ni. Ìtọ́jẹ́dùn ọkàn fún mi tí mo máa ń rò láyé ni bọ̀bọ̀ kan tí wọ́n ń pè ní Ìdúnmọ̀tá. Ìdúnmọ̀tá èmi náà ti gbórúkọ yẹn. Ó ti ṣàìsí Latif lórúkọ rẹ̀ ọmọ Ọ̀yọ́ ni ọ̀dọ̀ mi ló ti kọ́ tíátà nígbà tí mo wà ní Amọ̀kòkò lẹ́kọ̀ọ́ ó ní kákọ́ àwọn 4 ni wọ́n ṣe freedom níjọ́ kan náà kọ́lọ́ wọn fọ̀rọ̀ kẹ́ òun ti yọ dáadáa láàrin àwọn ọmọ mi tó ṣe pé inú tèmi náà máa ń dùn láti tọ́ka sí pé ara ọmọ tí mo bí sínú eré yìí. Ẹnì kejì Babátúndé Onímọ̀mọ́ Ajíbádé Onímọ̀mọ́ Babátúndé Ajíbádé Onímọ̀mọ́ PM Onímọ̀ṣẹ́jù production manager. Ó náà máa hàn sọ̀rọ̀ fírífírí ni máa bá wọn coordinate sẹ́ni. Ajẹ́pọ̀ tó bá rí bẹ́ẹ̀ bàbá méjì yìí náà tó méjì yìí náà ní bá ní kẹ́ wọ́n kà ká dàárọ̀ ọ̀la
àwọn ìbéèrè ti pọ̀ lọ́kànjọ̀kan lórí Facebook. Big Fish ti béèrè ìbéèrè tó bá tó àsìkò invest ní tàkótó àwọn ìbéèrè náà sí yín bàbá. Bàbá ǹjẹ́ a rí kankan nínú àwọn ọmọ yín tó nífẹ̀ẹ́ sí iṣẹ́ tíátà àbí tó ti ń ṣe lọ́wọ́lọ́wọ́? lọ́mọ bíbí inú mi. Bẹ́ẹ̀ ni. ó wà. ó dàbà ṣe ń sọ̀rọ̀ ìkan wà ní location lábẹ́òkúta. Obìnrin àbókùnrin? Obìnrin. Kí lorúkọ ẹ̀? Yétúndé Tówóṣe ni orúkọ rẹ̀. Ó sì wà ní Abẹ́òkúta ní àná ló sì pè mí pé hello ẹnìkan fẹ́ bá mi sọ̀rọ̀. Ó wá jẹ́ Owólabí Àjàsà. Yọ̀mí Ọlọ́run ló lu ayé àwọn méjèèjì. Ẹ sọ pé àwọn rí sọ̀rọ̀ ẹsẹ̀ ń rí ó ti wà nínú yẹn ti pẹ́ bẹ̀ yẹn. Ó lóun ọmọ àdìpọ̀ introduce ara ẹ̀ sí òun gẹ́gẹ́ bí ọmọ mi nígbà tó sẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ni. Tó bá rí bẹ́ẹ̀ bàbá, ǹjẹ́ iṣẹ́ òṣèré tíátà yìí ǹjẹ́ ti ní oore ọ̀fẹ́ láti pé kó gbé yẹn kúrò nínú orílẹ̀-èdè Nàìjíríà yìí rí? Ara àdúrà tá à ń gbà nù. Yóò sì ṣe é ṣe. Yóò yàtọ̀ sí pààlọ́ yasẹ́ ní irú Benin Republic. Ẹ̀yọ́ sí Nàìjíríà bàbá. Sáàdìbò lẹ́nu ìgbà. Ilé mi fọkàn sí mi àwọn Amẹ́ríkà, London, yóò dé bẹ́ẹ̀, yóò dé bẹ́ẹ̀. Wọ́n lọ yasẹ́ bí ni. Ní wọ́n lọ bẹ̀ mọ́ bá gbé fíìmù lọ lákọ̀ọ́kọ́. Ọbẹ̀ nìkan lọ lẹ́ẹ̀kejì. Ọ̀dà bàbá kí n tó dé òdì kejì lọ́hùn, ẹ jẹ́ kí n sáré ju ìbéèrè sí yín. Ẹlẹ́sìn wo gangan ni ẹ̀sìn wo ni? Mùsùlùmí ni bàbá àti ìyá mi bí mi síbẹ̀ ibẹ̀ náà mo dẹ̀ wà. Mo ń bọ̀ ẹ jẹ́ n dódì kejì lọ́hùn. Ẹ kú ètò. Pásítọ̀ kan tí wọ́n ń gbà yẹn. Ẹ kú ètò. Ìbéèrè mi fún bàbá ni pé nígbà tí àwọn òbí wọn wá mọ̀ pé bàbá tara bọ iṣẹ́ òṣèré, ẹ dákun kí ni àwọn òbí yín ṣe fún yín lẹ́yìn ọ̀rẹyìn? Gbẹ̀ngà Fish ti béèrè ìbéèrè lórí ẹ̀rọ ayélujára Facebook. Ó ní ẹ kú ètò, ẹ bá mi béèrè lọ́wọ́ bàbá wípé nígbà tí àwọn òbí wọn wá padà rí pé wọ́n ti tara bọ iṣẹ́ òṣèré dáadáa tí wọ́n ti wọnú ẹ̀ dáadáa, ẹ dákun kí ni àwọn òbí yín wá padà sọ lórí ọ̀rọ̀ yìí? Ìbéèrè ni bàbá. Kò sí tí ẹ fẹ́ sọ máa inú wọn dùn sí náà ni. Pàápàá jùlọ tí wọ́n bá fi ẹnu ka caption bóyá lórí rédíò àwọn eré ìgbàna tó rà wọn ṣeré rédíò dáadáa. Lẹ́yìn àwọn stage rédíò ló tún gbilẹ̀ dáadáa àtẹ̀wéṣà. Isiaka Tówóṣe ní gbàgbàjà tí wọ́n wá dá podcast mi sí. Táwọn òbí tèmi náà wá ń gbọ́ orúkọ ara wọn lórí rédíò káàkiri tí wọ́n ń wò ó lórí tẹlifíṣàn pé wọ́n máa wá ní àwọn ní ariwo inú wọn gbọ́dọ̀ dùn sí náà ni inú wọn dùn sí káyọ̀ náà ni tó orí lọ́mọ ibi tí ọrùn rè ẹ̀ ń ṣàdúrà fún wa. Ajẹ́pẹ́ tó bá rí bẹ́ẹ̀ mo fẹ́ kí àwọn èèyàn tètè pè yín wọlé, bẹ́ẹ̀ sì ni màá kọ́ńdú abala tó kàn lórí ètò èyí tí mo pè ní abala gbẹ́nu sí.